Mo ṣèbà akọ́dá ayé, bẹ́ẹ̀ náà ni mo ṣèbà aṣẹ̀dá ọ̀run. Mo wá ṣèbà gbogbo ẹ̀yin àgbààgbà pátápátá. Wọ́n ní àdáṣe ní hun mọ́, ìbà kan ò gbọ́dọ̀ hun mọ́ láyé. Lẹ́ẹ̀kan sí mo ṣèbà ẹ̀yin àgbààgbà. Mo tẹríba fún ìjì ayé. Mo kí gbogbo ojú tó ń wò mí káàkiri ní gbogbo tí ń wò mí lóde àgbáyé. Orúkọ mi ni Ọba Àṣàgbèmí Tèmi Adára, Aríwàjoyè, Fàṣàgbádé kínní, Ọba àṣà àgbáyé, Ọba èrè àgbáyé. Lónìí lórí ètò yín ètò wa, ìwádìí àṣírí ìjìnlẹ̀ nípa ẹgbẹ́ Emere, apá keje òun ni à ń wò lọ́wọ́lọ́wọ́ yìí. Ẹ má ṣe bínú, àná ni a ti ń gbìyànjú láti ṣe ètò yìí ní dédé aago 5 ní ìrọ̀lẹ́ àná, ṣùgbọ́n network ni ó ṣe ségesège tá a fi lè complete programu yìí. Òun ni a ṣe tún padà sórí ètò yìí lónìí. Òní yìí kọ́ ni ọjọ́ tá a máa ń ṣe ètò yìí. Ọjọ́ sátidé là ń ṣe tẹ́lẹ̀, ṣùgbọ́n nígbà táwọn èèyàn ń complain ó jẹ́ ká yí padà sí ọjọ́ Sunday, ṣùgbọ́n nítorí ti nẹ́tíwọ́ọ̀kì àná òun ló jẹ́ ká padà sórí ètò yìí lónìí. Mò ń bọ̀. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ wa, pàápàá mo kí ọba mẹ́ṣọ́ àgbáyé ní ìlú London. Ẹ kú ayẹyẹ ọdún ti Ọbàtálá, World Ọbàtálá Festival tí ẹ ṣẹ̀ ṣetán láìpẹ́ yìí. Bóyá ẹ ti padà tàbí ẹ ṣe wà ní agbègbè orílẹ̀-èdè Nàìjíríà, mo kí yẹn káàbọ̀ sí orí ètò yìí. Ìdánilẹ́kọ̀ọ́ lórí ẹgbẹ́ Emere, lórí ìwádìí ìjìnlẹ̀ nípa ẹgbẹ́ Emere, apá keje ni a wà lọ́wọ́lọ́wọ́ báyìí, tí ń ṣe part 7. Kókó tí a ó sì máa gbé yẹ̀wò lónìí òun ni Onípàṣán Oweere. Onípàṣán Oweere. Kí ni à ń pè ní pàṣán? Ohun tí à ń pè ní pàṣán òun ni àtòrìn. Àtòrìn tí àwọn òbí tí wọ́n máa fi ń bá ọmọ wí, òun gangan là ń pè ní pàṣán Oweere. Lánàá nídìí àtòrìn yìí gangan la wà tí a ti ṣètò ti àná. Àtòrìn yìí òun ni àwọn egúngún máa ń sábà mú dání tí wọ́n máa ń pè ní ìsàn. Mo wá fi àkókò yìí mo fi ṣe ìbà ààrẹ ọ̀jẹ̀ àgbáyé, ààrẹ ọ̀jẹ̀ àgbáyé ní ìlú Ìjẹ̀gùn ní ìpínlẹ̀ Èkó. Bàbá kẹ́pẹ́ o.
àtòrìn kí là ń pè látòrìn? Àtòrìn máa sán bẹ́lẹ̀jẹ́ adíá fún Ọ̀rúnmìlà nígbà tí wọ́n ránṣẹ́ ikú sí baba lóde ọ̀run. Àtòrìn máa sán bẹ́lẹ̀jẹ́ ọjọ́ tí mo dá ò tí pé o, ẹ má tilẹ̀ kọ́ lórin mọ́. Ẹsẹ̀ Ifá kan òun ló wí bẹ́ẹ̀. Nígbà tí baba wa Ọ̀rúnmìlà nígbà tí wọ́n ránṣẹ́ ikú sí látòde ọ̀run pé wọ́n ń bọ̀ láti wá mú ọmọ Ọ̀rúnmìlà, torí Ọ̀rúnmìlà ń bí àbíkú, ó ń bí eléèrè ọmọ. Ọ̀rúnmìlà ń bí eléèrè ọmọ, ó ń bí àbíkú. Nígbà tí wọ́n ránṣẹ́ ikú sí, Ifá tó jáde fún Ọ̀rúnmìlà ní ọjọ́ kìíní àná, Ifá tó jáde fún Ọ̀rúnmìlà ní ọjọ́ kìíní àná, òun ni ọ̀yẹ̀kú ọjọ́ mi dà. Mo fi àsìkò yìí ń ṣèbà gbogbo ẹ̀yin babaláwo tẹgbọ́n nínú tẹgbọ́n lóde ní gbogbo òde àgbáyé. Ifá yìí wá sọ fún baba Ọ̀rúnmìlà wípé kí ó lọ wá àtòrìn, kó lọ wá àtòrìn tó pọ̀. Ọ̀rúnmìlà ṣe bẹ́ẹ̀. Nígbà tó di àkókò tí àwọn ẹgbẹ́ ọ̀run tí wọ́n dé ilé Ọ̀rúnmìlà láti wá mú ọmọ Ọ̀rúnmìlà lọ, Ọ̀rúnmìlà bá yọ àtòrìn. Ọ̀rúnmìlà bá bẹ̀rẹ̀ sí ní na ẹgbẹ́ ọ̀run, ó bá kó àtòrìn bò wọ́n. Àti wípé májẹ̀mú kan wà láàrin àtòrìn pẹ̀lú ẹgbẹ́. Bí gbogbo àwọn ẹgbẹ́ ọ̀run bí wọ́n ṣe sá lọ nìyẹn. Èyí tó wá kù lára àtòrìn yìí, òun ni Ọ̀rúnmìlà wá fi di ẹgbẹ́, ló fi di ojú ẹgbẹ́ fún ọmọ rẹ̀ ní ọjọ́ kìíní àná. Òun ni ó fà á tí ó fi jẹ́ pé ọ̀pá àtòrìn yìí, òun ni a máa fi ń di ajagunà tí ń ṣe ojú ẹgbẹ́. Ẹsẹ̀ Ifá kan náà ló tún sọ wípé níbi tí àtòrìn lágbára dé, ẹsẹ̀ Ifá kan náà ló tún sọ wípé ẹni tí ó bá ti ní àtòrìn nílé, ó ti da ìyá fún ẹlẹ́yẹ. Mò ń bọ̀. Tí ẹgbẹ́ bá fẹ́ bá ènìyàn jà, tí ẹgbẹ́ tó bá fẹ́ bá ènìyàn jà, tí ẹgbẹ́ bá bínú tó bá fẹ́ bá ẹ̀dá jà, pàṣán Ọ̀wẹ́ẹ̀rẹ̀ yìí ni àwọn ẹgbẹ́ máa ń lò. Òun ni wọ́n máa fi ń na ènìyàn. Ẹgbẹ́ lè nàyàn ní pàṣán lójú oorun kí ó farahàn lójú ayé. Ẹgbẹ́ lè nàyàn ní pàṣán láti ayé kò ní tọ̀hún jáde sájùlé ọ̀run. Òun la ṣe máa ń kí wọ́n ní onípàṣán Ọ̀wẹ́ẹ̀rẹ̀, èsìsì ìrókò, ajóni má fara kan ni. Ìwọ tó ń wò mí àti ìwọ tó ń gbọ́ mi. Ẹgbẹ́ ò ní jó ẹ, kò ní finá ọmọ jó ẹ, kò ní finá jó èmi àti ìwọ tọmọtọmọ wa. Ọ̀pọ̀ ènìyàn, ọ̀pọ̀ ẹ̀dá ló ń jẹ pàṣán lónìí. Ọ̀pọ̀ ẹ̀dá ló ń jẹ pàṣán lónìí tí wọn ò sì mọ ibi tí pàṣán yìí ti wá. Ọ̀pọ̀ ènìyàn ló ń jẹ ọrẹ́ láti pàṣẹ ẹgbẹ́ ṣùgbọ́n tí wọn ò mọ̀. Ṣé wá rí ètò tòní? Ó ní í ṣe pọ̀ láàrin ọkọ àti ìyàwó. Ó ní í ṣe pọ̀ láàrin ìdílé. Ọ̀pọ̀ ọkọ àti ìyàwó ni wọ́n fara ń gba ọrẹ́
wọ́n fẹ́ fara ń gba pàṣán láti pàṣẹ ẹgbẹ́. Bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀ àwọn ọkùnrin là ń jẹ ọ̀pọ̀ ìyà látọwọ́ ẹgbẹ́. Ṣé wá rí ohun kankan tó máa ń sábà ń dùn mí ni wípé ọ̀pọ̀lọpọ̀ ìṣòro àti ìdààmú òun ni ẹ̀sìn tó kó bá wa ní òde àgbáyé ní àkókò yìí. Ẹ̀sìn àti ọ̀làjú, ọ̀pọ̀lọpọ̀ ìṣòro àti ìjìyà lẹ̀sìn ẹ̀sìn àti ọ̀làjú kó bá wa. Nítorí pé ní ayé àtijọ́, bí a ṣe gbọ́ nínú ìtàn, ẹ̀yin àgbàlẹ̀ máa ń wí pé bí ọmọdé ò bá gbọ́ ìtàn, a sì bọ́ àrọ́bá, nítorí àrọ́bá ni bàbá ìtàn. A gbọ́ nínú ìtàn pé ní ayé àtijọ́, tí ọkùnrin bá ti tó gbé bàlágà tó ti tó ní ìyàwó, tàbí tí obìnrin ti tó ní ọkọ, ní àkọ́kọ́ àwọn òbí wọ́n á lọ ṣe ọ̀pọ̀lọpọ̀ ìwádìí. Ọ̀pọ̀ lè lọ wo àkànṣẹ̀jáyé. Wọ́n á ṣe ọ̀pọ̀lọpọ̀ ìwádìí pé ìyàwó tí ọmọ wọn fẹ́ fẹ́ yìí, irú ẹ̀dá wo gangan ni ìyàwó yìí ṣe. Ẹ má bínú, ọ̀run wo ni irú ìyàwó yìí ti wá? Kí ni èèwọ̀ ẹ̀? Irú ìṣòro wo ló ní? Ọkọ ìyàwó náà fúnra rẹ̀ tún máa jáde, á tún lọ ṣe ọ̀pọ̀lọpọ̀ ìwádìí. Bẹ́ẹ̀ náà ni obìnrin náà, òun náà ṣe ìwádìí irú ọkọ tí mo fẹ́ fẹ́ yìí. Kí ni èèwọ̀ ọkọ yìí? Ìṣòro wo ló dojúkọ ọkọ yìí kó tó di pé wọ́n gbéra wọn sílé? Ọ̀pọ̀ ẹ̀dá máa ń ṣe ìwádìí ní ayé òde òní, ṣùgbọ́n ọ̀nà tí wọ́n gbà ń ṣe ìwádìí yìí ni òkun tó. Ọ̀pọ̀ lè tọ̀ awo lọ, wọ́n lè tọ̀ wòlíì lọ, ìyẹn àwọn pásítọ̀. Bẹ́ẹ̀ náà ni wọ́n sì lè tọ̀ àwọn àfáà lọ wípé bàbá ẹjọ́ ẹ bá mi wò ó, alágbájá yìí tí mo fẹ́ fẹ́ ṣe a lè fẹ́ra. Tí àwọn wọ̀nyí bá ti lè rí ìmọ́lẹ̀ díẹ̀ nínú ìrìn àjò wọn, wọ́n á fún wọn ní go ahead. Wọ́n wá gbàgbé wípé owó lè wà nínú ìgbéyàwó yìí. Ǹjẹ́ kí ni èèwọ̀ ìránṣẹ́ tí mo fẹ́ fẹ́ yìí? Ọ̀run wo ló ti wá? Irú ìṣòro wo ló lè dojúkọ? A kì í béèrè dé irú nǹkan wọ̀nyí. Èyí máa wá ń fa ọ̀pọ̀lọpọ̀ ìṣòro. Tí ọkùnrin kan bá ti lè rí obìnrin kan tó rẹwà, wọ́n á sì gbé sílé. Tóbìnrin náà bá ti rí ọkùnrin kan tó rí pé ó rẹwà, ó lówó lọ́wọ́, òun náà á sì gbà láti jẹ́ gẹ́gẹ́ bí ìyàwó fún. Èyí wá fa ọ̀pọ̀lọpọ̀ ìṣòro àti ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ sínú ayé ìdílé. Kì í wá ṣe àárín lọ́kọ-láyà nìkan o. Bẹ́ẹ̀ náà ni ẹ̀yin bọ̀dá wa ọ̀ṣọ́mọgbọ́mọ mi, ẹ̀yin tó jẹ́ pé ṣe níṣe lẹ máa ń talé àwọn sisi ní ẹ máa ń bá wọn ní téètéèté. Bá gbé yìí, tẹ bá ti bá ẹ tún sọ́lẹ̀. Ẹ tún rí èyí, àgàgà wọn tó bá ti pupa tàbí tó jẹ́ dúdú yẹmí tó wá ní èjì. Àwọn àgbà ló máa ń sọ pé ikú ń jọ̀gẹ̀dẹ̀, ikú ń rẹ̀dí. Ikú ò mọ̀ pé ohun tó dùn mọ́ ni a sì máa pa ni. Ewu ńlá ló ń bẹ nínú èyí. Ẹ jọ̀ọ́, tí ọkùnrin tó fẹ́ olórí Emere ní ìyàwó tó sì wá jẹ́ pé èèwọ̀ tí olórí Emere yìí ní ni wípé ẹni tó bá jẹ́ olólùfẹ́ rẹ̀ tàbí ọkọ rẹ̀ kò gbọ́dọ̀ kanra mọ́ tàbí kó jágbe mọ́. Ṣùgbọ́n nítorí pé ọkùnrin yìí ò ṣèwádìí irú ìyàwó tó gbé sílé, ó ṣeé ṣe kó má mọ àṣírí yìí. Ẹ sì mọ̀ àwa ọkùnrin tínú bá ti bí wa gẹ́gẹ́ bí ọkọ ìyàwó, kò sí àrà tá a lè dá. Ọjọ́ tí
inú bá bí ọkọ ìyàwó a sì jágbe mọ́ ìyàwó yìí á pariwo lé lórí, ṣe rí pé ọkùnrin yìí ó ti fúnra rẹ̀ fa ìṣòro bá ilé ayé rẹ̀. mò ń bọ̀. Bẹ́ẹ̀ náà ni obìnrin mìíràn wà tó jẹ́ pé èèwọ̀ titi rẹ̀ ni pé ọkọ kò gbọ́dọ̀ fi ọwọ́ kàn án, ọkọ kì í nà án. ṣùgbọ́n ìgbà tí àwọn ọkùnrin tá a ṣèwádìí irú obìnrin yìí, tàbí tá a bá fẹ́ fẹ́ ìyàwó gan, kì í ṣe èèwọ̀ tí a bá béèrè lọ́wọ́ àwọn òbí irú ọmọbìnrin yìí pé ìjẹ́ ọmọ yín ní èèwọ̀ kankan bí. nítorí a rí obìnrin mìíràn tó jẹ́ pé kódà àwọn òbí fúnra wọn gan wọn kì í fọwọ́ kàn án. wípé ẹ má bínú, lára àwọn ohun tí wọ́n kọ sí ojú amóhùnmáwòrán yìí ni mò ń kà gẹ́gẹ́ bí ẹni tó béèrè ìbéèrè tó yẹ pé wọn kì í fọwọ́ kàn án. ṣùgbọ́n nígbà tí ọkùnrin ò ṣèwádìí tí ó mọ̀, tínú bá bí ọkùnrin míì ó lè fa ilẹ̀ ya. nígbà tí ìbínú bá dé, ọkùnrin míì á ki ìyàwó rẹ̀ mọ́lẹ̀, á gbá létí ọ̀tún gbá nítòsí, á sọ di bọ́ọ̀lù nínú ilé, á ki ìyàwó yìí mọ́lẹ̀, á lù ú dáadáa. èèwọ̀ ìyàwó yìí sì ni pé ọkọ ò gbọ́dọ̀ fọwọ́ kàn. ṣe rí pé ọkọ òun ó ṣetán tí ò gbọ́jọ́ ọkọ rẹ̀. ẹja ṣe ìwádìí ọkọ tàbí ìyàwó wa kí a lè mọ irú ènìyàn tó jẹ́. mò ń bọ̀. ìtàn arábìnrin kan wà tí mo fẹ́ sọ fún yín. arábìnrin yìí fúnra rẹ̀ òun ni ó sọ fún mi. fúnra arábìnrin yìí òun ló ṣe àlàyé yìí fún mi. ní ìlú Ìbàdàn òun ni ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀, nílùú Olúyọ̀lé Ìbàdàn. kódà ó ṣeé ṣe kí àwọn tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí kán máa gbọ́ mi tàbí kí wọ́n máa wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí. arábìnrin yìí olórí Emere ni, kódà Emere inú omi sì ni pẹ̀lú. arábìnrin ní láti lọ sínú ẹgbẹ́ rẹ̀. ẹ jọ̀ọ́ ẹ má bínú, gbogbo àwọn ìbéèrè yìí mo sì máa dá yín lóhùn, ṣùgbọ́n mo fẹ́ kí n bá ètò yìí débi kan ni. ó dàbí ẹ ṣe ń béèrè ìbéèrè yìí. Prince Moyosore Adémọ́lá, ó dàbí ẹ ṣe ń béèrè ìbéèrè yìí. gbogbo ìbéèrè tẹ́ ń béèrè ni mo sì máa dá yín lóhùn. arábìnrin yìí ó lọ sínú ẹgbẹ́ rẹ̀, ó sọ fún àwọn ẹgbẹ́ rẹ̀ pé òun nífẹ̀ẹ́ ọkọ òun dáradára. òun fẹ́ kí ẹgbẹ́ òun kán yọ̀ọ̀da owó fún ọkọ òun, kán yọ̀ọ̀da ògo fún, kí wọ́n sì yọ̀ọ̀da ọmọ fún. láìpẹ́ láì jìnà owó bá dé. arákùnrin yìí ó ní owó, ó kọ́ ilé tó bí ọ̀nà 6 ní ìlú Ìbàdàn. bẹ́ẹ̀ sì ni ó ní mọ́tò tó ń lọ bí oríṣi 8 sí 10. wọ́n bí ọmọ 4. èèwọ̀ tí ìyàwó rẹ̀ yìí ní òun ni pé a kì í mú bínú débi tá a fi bínú sunkún.
tí nǹkan òun bá dùn gan tó sunkún, èèwọ̀ rẹ̀ ni. Lẹ́yìn tó ti bímọ 4 tó wó ti wà, tí ìgbà tí ọkọ ti wà ní ìgbádùn, lórí ọ̀rọ̀ ẹ̀rọ ayélujára yìí, ọ̀pọ̀ ìdílé ló ti dàrú. Ọkọ arábìnrin yìí bá lọ sórí Facebook, ó lọ sórí Facebook ìyàwó rẹ̀, ó bá lọ wo mẹ́sẹ̀gì. Nígbà tó wo mẹ́sẹ̀gì, ó wá rí pé ọkùnrin kan sẹ́ndì mẹ́sẹ̀gì sí ìyàwó rẹ̀. Mẹ́sẹ̀gì ọ̀hún, àtẹ̀jíṣẹ́ ọ̀hún, ó wá jẹ́ ti ìfẹ́, wá jẹ́ àtẹ̀jíṣẹ́ ìfẹ́. Bí inú ṣe bí ọkọ nìyẹn, inú bí ọkọ. Ẹ sì mọ̀ pé àwọn ọkùnrin míì a máa ń ṣe gẹ́gẹ́ bíi pé àwa ni olórí ilé, wípé gbogbo ẹ̀tọ́ la ní lórí ìdílé wa. Lẹ́yìn tó bínú, bó ṣe bẹ̀rẹ̀ sí ní kí fún ìyàwó rẹ̀ nìyẹn, wípé àṣà aláṣẹ́wó ni ẹ́, ó ti ń ṣe tipẹ́, Ọlọ́run ṣẹ̀ tú àṣírí ẹ̀ sí òun lọ́wọ́ ni. Ìyàwó tilẹ̀ ń gbìyànjú láti sọ pé òun ò mọ ọkùnrin yìí rí, ọ̀rẹ́ lásán ló jẹ́ lórí Facebook, kò ní ẹ̀rọ àgbéká òun lọ́wọ́. Ọkọ bá yarí pé irọ́ ló pa, ó ti ń ṣe tipẹ́, aláṣẹ́wó ni ẹ́, kì í ṣe òun nìkan ló ní lọ́wọ́. Ìbínú yìí ni ọmọbìnrin yìí fi gba inú yàrá rẹ̀ lọ. Lẹ́yìn tó gba inú yàrá rẹ̀ lọ, ló bá bọ́ aṣọ rẹ̀ sí ìhòhò, ó bá bẹ̀rẹ̀ sí ní sunkún kíkorò. Lórí ẹkún yìí ló ti ń pe àdàbí wípé alágbájá, àdàbí tí ọkùnrin mìíràn bá gun àyà òun látìgbà tí àwọn ti fẹ́ra wọn. Àdàbí tóun bá ní ojú méjì pẹ̀lú ìwọ alágbájá yìí. Ìyẹn ọkọ rẹ̀ ló ń dárúkọ o. Àdàbí tó bá jẹ́ pé kì í ṣe òun lòun fún ẹ lówó, ni àdàbí ò ní dá láàrin òun pẹ̀lú rẹ̀. Àárọ̀ ọjọ́ kejì tí ọkọ ìyàwó yìí tó ń lọ sí ìlú kejì pẹ̀lú mọ́tò rẹ̀, òun ló ní ásídẹ́ǹtì lójú ọ̀nà. Bẹ́ẹ̀ náà ni ó kú lójijì. Ṣẹ̀rí ńgbà tí ó ṣe ìwádìí ìyàwó tó fẹ́, kó mọ èèwọ̀ tó ní, ohun tí ìyàwó rẹ̀ ò ṣe, òun ló rán lọ sí ọ̀run ọ̀sán gangan. Mo ń bọ̀. Ìtàn arábìnrin kan náà tí mo fẹ́ sọ. Arábìnrin tí mo fẹ́ sọ ìtàn rẹ̀ yìí, ó ṣeé ṣe kẹ́yin olóye, ẹ̀yin onímọ̀, ẹ̀yin aláròjinlẹ̀, kẹ́ ẹ mọ ẹni tí mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀ yìí. Arábìnrin yìí, ó jẹ́ ẹgbẹ́ alájẹ. Àwọn ìsọ̀rí ẹgbẹ́ kan tún wà tá à ń pè ní ẹgbẹ́ alájẹ, a sì máa ń pe ọmọ alájẹ. Ẹ máa gbọ́ tí wọ́n máa ń lo èdè kan wípé ọmọ alájẹ ni mí, ajé àfilé mi ṣe bùgbé. A máa ń pe àwọn ọmọ ẹgbẹ́ yìí ní ọmọ ẹgbẹ́ alájẹ. Èyí tún yàtọ̀ sí ajé òkúkúlùsọ̀, onísọ̀bòjì alámọ̀láyé. Àwọn ẹgbẹ́ alájẹ yìí inú òkun làwọn náà wà o. A sì ń bọ̀ wá sí orí ìdánilẹ́kọ̀ọ́ nípa ẹgbẹ́ ọmọ alájẹ yìí tó bá yá. Arábìnrin yìí, ẹgbẹ́ ọmọ alájẹ ní ẹgbẹ́ títí rẹ̀. Ṣé wá rí àwọn ẹgbẹ́ ọmọ alájẹ yìí, wọ́n máa ń sábà ń ṣe nǹkan kan. Tí wọ́n bá ń bọ̀ láti ọ̀run wá sílé ayé,
gbogbo wọn pátápátá ni wọ́n máa ń gbégbá ajé fún. Igbá ajé yìí tí wọ́n bá ń bọ̀ kán tó délé ayé, wọ́n máa ń tọ́jú igbá ajé yìí. Ọ̀pọ̀ á sì tọ́jú igbá ajé tirẹ̀ sí abẹ́ àpáta. Ọ̀pọ̀ á tọ́jú igbá tirẹ̀ sí ìdí ọ̀gẹ̀dẹ̀ kọ́gẹ̀dẹ̀ bá òun wò. Ọ̀pọ̀ á sì lọ tọ́jú rẹ̀ sí ìdí ìrókò àti bẹ́ẹ̀ 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 lọ. Ṣùgbọ́n tí wọ́n bá wá rí ẹni tí wọ́n bá nífẹ̀ẹ́ sí gan, bó ṣe wà lọ́kùnrin ló wà lóbìnrin o. Tí wọ́n bá rí ẹni tí wọ́n bá nífẹ̀ẹ́ sí gan, wọ́n á sì yọ̀ọ̀da igbá ajé yìí fún onítọ̀hún. Ìgbàgbọ́ wọn ni wípé tí ọkọ wọn bá ní owó tó bá ní ajé lọ́wọ́, àwọn gangan náà fúnra ara wọn náà ni wọ́n ní. Òun ni wọ́n máa fi ń sábà ń ṣe irú nǹkan báyìí. Arábìnrin tí mo wí yìí, nítorí pé ó nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ gan, ló bá yọ̀ọ̀da, ó bá lọ gbé igbá ajé rẹ̀. Ó sọ pé inú abẹ́ àpáta ní ìsàlẹ̀ omi lòun gbé igbá ajé tòun sí. Ló bá lọ gbé igbá ajé yìí, ó bá gbé igbá ajé yìí fún ọkọ. Ọkọ rẹ̀ ò sì mọ̀ pé ìyàwó òun ló gbé igbá ajé fún òun. Ẹni tá à ń wí yìí lówó bá dé. Kódà ní àkókò yìí, ẹni yìí jẹ́ ọ̀kan lára àwọn tó ṣe ìjọba ní ìlú Èkó. Nígbà tó wó dé, òkìkí dé, ọlá dé, ìfọ̀kànbalẹ̀ dé. Ẹ sì mọ̀ pé àwọn ọkùnrin tó wó bá ti dé, tọkàn wa bá ti balẹ̀, kò sí àrà tá a ò lè dá. Ní arákùnrin yìí ló bá lọ fẹ́ ìyàwó mìíràn. Ìyàwó tó fẹ́ yìí ó fẹ́ síta ni o, kò jẹ́ kí ìyàwó rẹ̀ mọ̀. Ìyàwó yìí ti bímọ kan, oyún ẹlẹ́kejì ni ìyàwó yìí ní sínú. Ní ọjọ́ kan, ọkọ ìyàwó yìí bá travel, ó lọ ìrìn àjò. Ìyàwó tí ó fẹ́ síta ni ìyàwó ọ̀hún bá wá sínú ilé rẹ̀. Ó bá ní, ìyálé wa, òun mọ̀ dájú wípé ọkọ òun kò sọ fún ẹ pé òun ní ìyàwó kékeré. Òun ní ìyàwó kékeré tí ọkọ wa fẹ́ o. Ọmọ tóun bí fún rèé, oyún ẹlẹ́kejì ló wà nínú òun. Ní ìyàwó yìí ó bá ṣẹ́de ọkọ rẹ̀ pé láéláé òun ò lè gbà. Ọkọ òun ò lè ṣe irú nǹkan báyìí sí òun. Nígbà tí ọkọ ìyàwó dé, ni ìyàwó bá ń bi ọkọ rẹ̀ léèrè wípé bàbá alágbájá, òun báyìí báyìí lòun rí, ṣé lóòótọ́ ni? Ọkọ wa ń wí fún yín pé òótọ́ ni, ṣùgbọ́n ò ní bínú ni o. Ẹ̀rù ẹ tóun bà ní ò jẹ́ kóun wá fi hàn ẹ́. Ẹ̀yin olùgbọ́ mi, èèwọ̀ kan ṣoṣo tí ìyàwó yìí sì ní, pàápàá ó sábà lè jẹ́ pé gbogbo ọmọ alájé ni wọ́n ní èèwọ̀ yìí. Òrìṣà jẹ́ ń pé méjì obìnrin títí wọn kò dénú o. Wọn kì í ní orogún rárá, nítorí pé ìgbàgbọ́ wọn ni pé owó táwọn yọ̀ọ̀da fún ọkọ àti ọmọ wọn ló yẹ káwọn máa gbádùn owó yìí. Èèwọ̀ ìyàwó yìí ni pé ọkọ rẹ̀ ò gbọ́dọ̀ ní ìyàwó mìíràn. Ni ìyàwó wá sọ pé ó dà, òun ti gbọ́, kò séwu. Nígbà tó máa fi da ọjọ́ kẹta, ìyàwó bá ṣọ́ ọkọ, ó rí pé ọkọ ti rebi iṣẹ́, bó ṣe palẹ̀ ẹrù rẹ̀ mọ́ nìyẹn. Ó bá gba ìlú bàbá rẹ̀ lọ ní agbègbè kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọkọ ìyàwó yìí gbìyànjú láti bẹ ìyàwó rẹ̀, ṣùgbọ́n ìyàwó yarí o. Ó ní pé òun ò ṣe mọ́. Nígbà tó máa fi pé ọdún kan, òun ni gẹ̀dẹ̀gbẹ́ gbiná, bí àṣà ìyá mi kan.
ní ìṣòro bá dé, ní àkóbá dé, gbogbo owó tí ọ̀rẹ́ wa tó ní pátápátá, gbogbo owó yìí ló fi ṣẹjọ́. Gbogbo ohun ìní tó fowó dè mọ́lẹ̀ ló bá mú gbogbo rẹ̀ ló bá tà á. Lẹ́yìn ìgbà tó àwọn nǹkan yìí ṣẹlẹ̀, ló bá fi èyí kún ẹ̀ta, ló bá gba ọ̀dọ̀ àwọn akọ́nilọ́gbọ́n lọ, àwọn onímọ̀, àwọn olóye ènìyàn. Nígbà tí ó máa débẹ̀ ni wọ́n wá sọ fún yín pé nǹkan ti bàjẹ́ kọjá ààlà. Ṣé ò ṣèwádìí ìyàwó rẹ tẹ́lẹ̀ kó tó di pé o gbé sílé ni? Èèwọ̀ tí ìyàwó yìí ní ni pé ọkọ rẹ̀ ò gbọ́dọ̀ fẹ́ ìyàwó mìíràn. Owó tó ń lò, ògo tó ń lò, òkìkí tó ń lò, ìyàwó rẹ̀ ló fún ẹ o. Ẹ wá rí ẹ̀yin èèyàn mi. Èèwọ̀ ìyàwó ni pé ọkọ ò gbọ́dọ̀ ní ìyàwó mìíràn pẹ̀lú rẹ̀. Ọkọ sì ti ní ìyàwó, kódà ìyàwó òun ti bímọ fún ọkọ. Kò wá sí àtúnṣe mọ́. Òun ló ṣe jẹ́ pé ó yẹ kí gbogbo wa kí a máa ṣe ìwádìí ara wa. Mò ń bọ̀. Bó ṣe wà lóbì náà ló wà ní gbàǹjà o. Bó ṣe wà lọ́dọ̀ ọkùnrin bẹ́ẹ̀ náà ló wà lọ́dọ̀ obìnrin. Ọ̀pọ̀ ẹ̀yin obìnrin lẹ ti kó bá ọkọ yìí, nítorí pé ọ̀pọ̀ ẹ̀yin ìyá wa lẹ ti fún ọ̀pọ̀lọpọ̀ ọkọ yín ní èèwọ̀ jẹ. Ó ṣeé ṣe kí ọkùnrin mìíràn kó jẹ́ pé èèwọ̀ tí ẹgbẹ́ tirẹ̀ ní ni wípé ọkùnrin mìíràn ò gbọ́dọ̀ gun àyà ìyàwó rẹ̀. Ńgbà tí ẹ̀yin ìyá wa bóyá ìjà ráńpẹ́ wà láàrin àyìn àtọkọ, tàbí ẹ kàn wò ó pé kẹ́yìn náà fi ṣe oge tí ọkùnrin mìíràn tó wá bàlẹ́ àyà yín, tọkọ yín náà wá padà gun orí yín, ọ̀pọ̀lọpọ̀ ìṣòro àwádé, ọ̀pọ̀lọpọ̀ wàhálà àwa bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ sí ọkọ yẹn. Ó ṣeéṣe kí èèwọ̀ ọkùnrin mìíràn jẹ́ pé ìyàwó rẹ̀ ò gbọ́dọ̀ ní ọ̀rẹ́ wọlé wọ̀de. Ṣùgbọ́n nítorí pé ẹ̀yin ìyá wa tí ẹ ò ṣèwádìí ọkọ tí ó gbé yín sílé, ọ̀pọ̀ lè ní ọ̀rẹ́. Tóbìnrin mìíràn bá máa kó ọ̀rẹ́ jọ, ọ̀rẹ́ 20, kódà ìyàwó ọ̀rẹ́ mi kan ló máa ń gbogbo ọ̀rẹ́ rẹ̀ pátápátá ló fún ní nọ́mbà. Ọ̀rẹ́ mi number 1, ọ̀rẹ́ mi number 2, ọ̀rẹ́ mi number 10, ọ̀rẹ́ mi number 20. Ó ṣeé ṣe kó jẹ́ pé èèwọ̀ ọkọ tìrẹ ni. Òun ni mo ṣe ń wí pé ó yẹ ká máa ṣe ìwádìí ara wa. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan wípé ẹ̀yin ọ̀ṣọ́mọgbọ́mọ mi, ẹ̀yin ọkùnrin tẹ́ ń talé obìnrin téètéèté, ṣe wá rí àwọn ọmọ, mo lè sọ pé almost of gbogbo ọmọ pupa pátápátá ni wọ́n jẹ́ Emere pọ́nbélé. Ẹ lè talé Emere mìíràn tó jẹ́ pé èèwọ̀ ẹ̀ ni pé ọkùnrin tó bá kọ́kọ́ bàlé òun ló ní láti fẹ́ ní ìyàwó. Ṣùgbọ́n nítorí ẹ̀yin kàn fi ṣe fàájì ni, nígbà tẹ́ bá lò ẹ̀ẹ́jà jù sílẹ̀. A wá di pé ẹ bẹ̀rẹ̀ sí ní fà á kò tóra wọn, ẹ bẹ̀rẹ̀ sí ní lé kò tóra wọn, láì mọ̀ wípé ẹ ti kan ọmọ Emere kan, ẹ ti kan léwo. Òun ló fa ìṣòro. Ọ̀pọ̀lọpọ̀ ewu ló rọ̀ mọ́ wípé ẹ má ṣe gbọ́ o, kárí obìnrin tàbí kárí sisi tó wù wá, kí a bá sọ̀rọ̀ wípé afẹ́fẹ́ tàbá fẹ́ yàn lọ́rẹ̀ẹ́, mi ní pé ó lè wọ̀nú o. Ṣùgbọ́n ẹjá ṣèwádìí irú ẹ̀dá tí ẹnìyẹn jẹ́,
ẹjá ṣèwádìí onítọ̀hún dáadáa kó tó di pé abalẹ̀ kó tó di pé atalẹ̀ kí ó má bàa padà wá di ìṣòro sínú ayé wa. Ìdí tí mo fi mú ìdánilẹ́kọ̀ọ́ yìí wá ni pé ọ̀pọ̀lọpọ̀ ìpè tí àwọn èèyàn ń pè mí tàbí ọ̀pọ̀lọpọ̀ mẹ́sẹ̀gì tí wọ́n sẹ́ndì sí mi ní orí Facebook, ìṣòro yìí òun ló sábà pọ̀ láàrin ọ̀pọ̀ ènìyàn. Ọ̀pọ̀ lè máa wí pé òun ò bá, ọ̀pọ̀ lè sọ pé òun ti fìgbà kan ní rí, ṣùgbọ́n ní àkókò yìí ohun gbogbo wá di ìṣòro. Ó ṣeé ṣe kó jẹ́ pé ẹ ti ṣẹ̀ sí ìyàwó yín, ó ṣeé ṣe kí ẹ ti rú èèwọ̀ ìyàwó yín, òun ló fa ìṣòro. Ìdí nìyí tí mo fi ń pàrọwà sí gbogbo ẹ̀yin olùgbọ́ mi pátápátá wípé ẹjá ṣèwádìí ìyàwó wa, ẹ̀yin ọkọ ẹ̀yin ìyàwó ẹjá ṣèwádìí ọkọ wa. Kò ì tí pẹ́ jù o sì lè ní àǹfààní láti ṣe ìwádìí ìyàwó tó gbé sílé lónìí. Tó bá ṣèwádìí ìyàwó rẹ, ó wá ṣeé ṣe kó jẹ́ pé ó ti ṣẹ̀ ẹ́ nípa èèwọ̀ tí ń ṣe èèwọ̀ rẹ̀. Wàá lè béèrè pé kí ni àtúnṣe, ọ̀nà wo ló lè gbà láti ṣe àtúnṣe tí ohun gbogbo fi lè bọ́ sípò padà. Ọ̀pọ̀ ẹ̀yin ìyá wa tí ẹ bá ti ṣẹ̀ ọkọ yín lórí pé ẹ ti rú èèwọ̀ ọkọ yín, ó máa ń fà á tóbìnrin máa fi ń fà á tí kì í bà. Ó máa ń da ilé àti ọ̀nà obìnrin gan rú pàápàá. Arábìnrin kan ló bí ọmọ 7 tí ọmọ òun kúkú ẹyọ kan ṣoṣo, láì mọ̀ pé òun fúnra òun lòun gbà bọ̀dè tí ọkọ òun tí gbogbo àwọn nǹkan wọ̀nyí fi ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n nítorí pé kò ṣe ìwádìí ọkọ tó gbé sílé. Mò ń bọ̀. Fún ẹ̀yin tẹ́ ń béèrè ìbéèrè, ẹ̀yin tí ẹ ti ń béèrè ìbéèrè látẹ̀kan wípé báwo lèèyàn ṣe lè ṣèwádìí ìyàwó ènìyàn tàbí ọkọ ènìyàn. Níṣe lẹ máa tọ̀ àwọn ọlọ́gbọ́n lọ, ẹ máa tọ̀ àwọn olóye lọ, ẹ tọ̀ àwọn onímọ̀ lọ. Bó tilẹ̀ jẹ́ pé àná mo gbà pé arábìnrin ọ̀hún sọ yí pé òun ti kó sí ọwọ́ àwọn tí wọ́n fi ẹ̀sìn ìbílẹ̀ tí wọ́n fi ń lo jìbìtì, tí wọ́n sì ti gba 7 million lọ́wọ́ òun fẹ́ ya wèrè tán. Ẹ jọ̀ọ́ mo fi àsìkò yìí mo fi ń pàrọwà fún gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe irú ìwà báyìí. Ẹ̀yin lẹ jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ tí wọn ò fi ní ìgbàgbọ́ lórí àwọn ẹlẹ́sìn ìbílẹ̀. Ẹ̀yin tẹ́ ń ṣe awo 419, ẹ̀yin lẹ ń bá ẹ̀sìn ìbílẹ̀ jẹ́. Irú àwọn kan wọ̀nyí ò sí nígbà àwọn baba ńlá wa. Ohun tí ọlà tó ní kálukú máa ní ó ti wà lọ́wọ́ rẹ̀. Àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mélòó kan sẹ́yìn. Kódà ìṣẹ̀lẹ̀ dé ẹni tí mo mọ̀ dáadáa ni, tó jẹ́ pé irú awo yìí ló ń ṣe, tó jẹ́ pé àìsàn bí oríṣi 3 òun ló kọlù. Àìsàn yìí náà ló pa nìkan bí ọ̀sẹ̀ bí 3 sẹ́yìn. Ẹni tí ẹ lù ní jìbìtì, ẹ mọ irú ẹ̀dá tí onítọ̀hún jẹ́. Ó lè jẹ́ ògbólógbò Emere pàmbélé,
nígbà tẹ́ bá lo gbogbo agbára tẹ́ ní tẹ́ bá fi gbowó lọ́wọ́ rẹ̀, òun náà á sì wá gbé ẹjọ́ yín lọ sí ọ̀dọ̀ àwọn ẹgbẹ́ rẹ̀. Àwọn ẹgbẹ́ ọ̀hún wọ́n wá fi nǹkan pamọ́ sí yín lára. Mi ní pé ká ṣiṣẹ́ fún èèyàn ká má gba owó iṣẹ́ wa o, ẹ má ṣe mí gbọ́. Tá bá ṣiṣẹ́ fún èèyàn tó iṣẹ́ òun jẹ́ iṣẹ́ òótọ́, bí ẹ bá gbowó yín kò ṣe nǹkan kan, ṣùgbọ́n tó jẹ́ pé iṣẹ́ òun òótọ́ ni ohun tí ẹ ṣe, tí onítọ̀hún sì rí àmì iṣẹ́ tẹ́ ṣe, kò lè bínú. Nítorí tó bá lè bínú, bí lérè pé ṣé iṣẹ́ tí mo ṣe fún ẹ ṣé kò ṣiṣẹ́ ni. Ẹ jọ̀ọ́, ẹ má fi ọ̀rọ̀ tí mo ń sọ yìí, ẹ má fi ṣe ìbínú. Ẹ má fi ṣe ìbínú. Ìyín ò dẹ̀ ní kí tó bá di ọ̀la kẹ́ máa fi ayákìlà wá mi kiri nítorí pé mo sọ òótọ́. Ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ kí ẹ̀sìn baba ńlá wa yìí, ẹ má jẹ́ kó bàjẹ́. Tí àwọn èèyàn bá dé ọ̀dọ̀ yín, tí wọ́n bá béèrè pé ohun báyìí báyìí ni wọ́n fẹ́ ṣe, tó bá jẹ́ pé eléyìí tẹ́ ò mọ̀ nípa rẹ̀ ni, ẹ jẹ́ kó mọ̀ yìí pé mi ò mọ̀ nípa nǹkan yìí o, ṣùgbọ́n màá ṣàlàyé, màá júwe ẹni tó lè bá ọ ṣe fún ẹ. Kí tó júwe yìí, èmi náà máa gba owó iṣẹ́ tèmi o. Eléyìí sì dáa. Nítorí pé tí ẹ bá dé hospital, lẹ́yìn tí doctor bá ti test èèyàn, tó bá jẹ́ pé eléyìí tí doctor yẹn ò bá lè ṣe, á reverse yín sí ọ̀dọ̀ ẹni tó specialize lé lórí. Ṣùgbọ́n ohun tó máa sábà ń ṣẹlẹ̀ nínú ìṣẹ̀ṣe ìsìn ni pé èmi náà ni màá jẹ́ babaláwo, èmi ni olórìṣà, èmi ni onífá, èmi ni ọlọ́bàtálá, èmi lẹ́lẹ́gbẹ́, èmi náà ni gbogbo ẹ̀. Ẹ jẹ́ ká gbìyànjú kí ìyípadà ó dé bá àwọn nǹkan wọ̀nyí. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ, ẹ tọ̀ àwọn ọlọ́gbọ́n lọ, ẹ tọ̀ àwọn olóye ènìyàn lọ láti lọ ṣe ìwádìí irú ẹ̀dá tí ìyàwó yín jẹ́, láti ṣe ìwádìí irú ẹ̀dá tí ọkọ yín jẹ́. Ẹ̀yin òbí, kó tó di pé ọmọ yín pé ó ní ọkọ tàbí tó ní ìyàwó, ẹ jọ̀ọ́ ẹ̀yin náà ẹ máa bá wa ṣe ìwádìí irú ẹ̀dá tí ọmọ yín fẹ́ fẹ́, kí ó má bàa di pé wá padà wá ń jẹ pàṣán lọ́wọ́ ẹgbẹ́ rẹ̀, lọ́wọ́ ẹgbẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ìdílé ni àwọn ẹgbẹ́ kó ọrẹ́ sí tí wọ́n sì ń ná wọn ní pàṣán. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ á máa ṣe ìwádìí ara wa dáadáa. Ẹ̀yin obìnrin, pàápàá ẹ̀yin sisi, tí ẹ̀yin ṣe ìwádìí ẹni tí ó bá yín sọ̀rọ̀ láti fẹ́ yín, tó jẹ́ pé ẹ̀yin náà ẹ tètè ṣíra ńlẹ̀ fún. Ó wá ṣeé ṣe kí onítọ̀hún kó jẹ́ pé ògo yín náà la máa fi ṣe ọrọ̀ ajé títí rẹ̀. Ẹ já kíyèsára. Ẹ̀yin ìyàwó ilé tẹ́ máa ń yan àlè kiri, níṣe lẹ̀ ń kó bá ọkọ yín. Ọ̀pọ̀lọpọ̀ ìṣòro lẹ̀ ń kó bá ìdílé yín. Lónìí, eléyìí tí a mú wá yìí, pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni, kò sẹ́ni tí ò tàbà. Ó tàbà onílé, ó tàbà èrò ọ̀nà, ó sì tàbà ará oko. Gbogbo àwa tó bá tàbà, ẹ má jà fi ṣèbínú, níṣe ni ká ṣe àtúnṣe. Ẹ já ṣe ìwádìí ara wa dáadáa, ká mọ irú ẹ̀dá tí a jẹ́. Mò ń bọ̀. Ibi tí a ó fi àdàgbà ètò yìí rọ̀ sí lónìí nìyí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa lórí ètò yìí pátápátá. Fún àǹfààní ẹ̀yin tí ẹ ṣẹ̀ darapọ̀ mọ́ wa, ẹ ó padà rí ètò yìí wò lẹ́yìn ìṣẹ́jú mélòó kan tí a bá ti parí ètò yìí. Lẹ́ẹ̀kan sí,
orúkọ mi ni ọba àṣàgbèmí tèmi á dára àríwájòyè fàṣàgbádé kínní ọba àṣà àgbáyé ọba èrè àgbáyé. Ẹ tún pàdé mi ní dédé àkókò yìí ṣùgbọ́n ní ọjọ́ Sunday tó ń bọ̀ ní dédé aago 5 ìrọ̀lẹ́. Ta ó tún mú àkọ́tún ètò mìíràn wá lórí ìwádìí ìjìnlẹ̀ nípa ẹgbẹ́ Emere. Fún ẹ̀yin tí ẹ bá fẹ́ béèrè ìmọ̀ràn nípa ara yín tàbí nípa ọ̀rọ̀ ẹgbẹ́ tí òye yékéyéké, ẹ lè máa pè mí tàbí kí ẹ máa bá mi sọ̀rọ̀ lórí WhatsApp sí orí nọ́mbà yìí 080 33 70 26 25 080 33 70 26 25 tàbí ẹ̀yin tí ẹ fẹ́ email mi ẹ lè máa email mi sí orí obaasha@yahoo.com obaasha@yahoo.com lẹ́ẹ̀kan sí obaasha@yahoo.com ẹ lè máa email mi sí láìpẹ́ láì jìnnà. Ètò yìí a ó máa rí wò lórí àwọn television station wa, pàápàá fún ẹ̀yin tí ẹ̀ ń sọ wípé ẹ fẹ́ ká sọ ìdánilẹ́kọ̀ọ́ yìí ká fi ṣe ìwé jáde. A ti ń ṣiṣẹ́ lé lórí. Láìpẹ́ láì jìnnà ìwé àṣírí ìjìnlẹ̀ nípa ẹgbẹ́ ó máa jáde síta. Ó tún di lọ́sẹ̀ tó ń bọ̀. Ó dàbọ̀.